mo kì í káàbọ̀ sí àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá di àsìkò yìí àwọn òṣèré sì ń kérora pẹ̀lú ìbànújẹ́ ọkàn fún ikú àgbà òṣèré ni Racheal Oniga ẹni tí ó rè wàlẹ̀ àṣà kò fẹ́ẹ̀ sí ẹni tí kò fi fọ́nrán tàbí àwòrán màmá náà sórí ayélujára láti kí màmá ọ̀hún wípé ó dìgbére ó dárìnà kò. Oh, Racheal, I can't believe this. I thought it was one of those scams. If anyone had told me it's so going to be so soon, I won't believe it. Racheal. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án àwọn ìdílé olóògbé Racheal Oniga àti Tako Aheso wípé àìsàn COVID-19 òun ló pa ìlú mọ̀ọ́ká òṣèré Racheal Oniga. Màmá náà ẹni tí ó kú ní ẹni ọdún mẹ́rìnléníọgọ́ta látàrí àìsàn tí àwọn ìdílé rẹ̀ sọ wípé ó ní í ṣe pẹ̀lú àìsàn kan ní 30 oṣù keje ọdún 2021 ni wọ́n wá sọ wípé kì í ṣe àìsàn COVID-19 ló pa màmá náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Jamiu Azeez ó ní ó ti padà mú ìlérí rẹ̀ ṣẹ láti ṣeré ìfẹnukonu eléyìí tí ó kanlẹ̀ gbọ̀ngbọ̀n pẹ̀lú obìnrin lórí ìtàgé eré sinimá eléyìí wáyé lẹ́yìn ìgbà tí Jídé Awóbọ́nà ń lọ́mọ obìnrin lórí iṣẹ́ eré sinimá kan èyí tí Mercy Aigbe ń ṣe lọ́wọ́ tí Azeez sì wá sọ lórí ayélujára rẹ̀ wípé pẹ̀lú èyí tí Awóbọ́nà ṣe yìí èmi náà yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje Nọ̀ní Enem tí ó jẹ́ ọkọ ìlúmọ̀ọ́ká òṣèré Ọmọ Nnamdi ló ti ya orúkọ ìyàwó rẹ̀ sára. Ọmọ Nnamdi ló fi ìtàkùn ayélujára rẹ̀ fi ọ̀rọ̀ tí ọkọ rẹ̀ kọ síta wípé ọkọ òun sọ wípé mo nífẹ̀ẹ́ rẹ mo fẹ́ ọ lára mi mo fẹ́ ọ lọ́kàn mi nínú ohun gbogbo tí mo bá ń ṣe mo nífẹ̀ẹ́ rẹ eléyìí ló fà á tó fi kọ orúkọ rẹ̀ sí ara. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlúmọ̀ọ́ká olórin Vector ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi ìkọminú rẹ̀ hàn lórí ipò tí ilégbèé àwọn ológun kan eléyìí tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà ń gbé tó sọ wípé ipò tí ilé náà wà kò dára èyí tó sì yẹ kí ìjọba tètè mójútó kí wọ́n sì fún wọn ní ààyè tó dára láti gbé. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú ni Kẹ́ṣìnrò Adépẹ̀lúmi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí Ayampico ló ti sọ wípé iṣẹ́ apanilẹ́rìn àti eré ṣíṣe jẹ́ abínibí tó sì jẹ́ oògùn kan ṣoṣo fún òun láti wà ní ìtura. Ọ̀rọ̀ yìí ló sọ látàrí bí àwọn olólùfẹ́ rẹ̀ ti ń sọ fún un lórí ayélujára lẹ́yìn tí ó fi fọ́nrán ìkómọjáde ọmọ rẹ̀ síta tó ń fò tó ń jó tí kò sì dàbí ẹni wípé ohunkóhun jáde lára rẹ̀. Ibẹ̀ ló ti dá àwọn olólùfẹ́ rẹ̀ lóhùn wípé àjẹbí ni oògùn kan ṣoṣo tí mo ní rèé níbi ìsọmọlórúkọ ọ̀hún tí ọ̀pọ̀ àwọn adẹ́rìn-pòṣónú lórí ayélujára wà àwọn bíi Nepa Boys, Paul the Good Guy, Bọ́lá Ọmọ Èkìtì, Èjìwùmí Akéwì, Fúlàní Akéwì àti Bros Usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òun ni wọ́n ti sọ wípé kí Olódùmarè kó wu ọmọ náà. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká òṣèré Adédìméjì Abdulateef ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi kí bàbá tó bí lọ́mọ kú ọjọ́ ìbí tó sì kọ síbẹ̀ wípé lóòótọ́ bàbá mi ẹ kò fẹ́ràn láti jẹ́ kí wọ́n máa gbé yín síta àmọ́ o mo ní láti kí yín mo sì dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìfẹ́ àti ẹ̀kọ́ tí ìwé tó ń ti àlùkùránì ti ẹ̀kọ́ mi wípé ọjọ́ orí 70 ọdún ló dàbí 40 ọdún lára yín bí Lateef Adédìméjì ṣe kọ́ rèé láti kí bàbá rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká àgbà òṣèré Mama Rainbow ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ fi gba àwọn ènìyàn nímọ̀ràn nínú oṣù tuntun láti máa ṣe dáadáa. Màmá ọ̀hún ló sọ ọ̀rọ̀ yìí lásìkò ìwàásù rẹ̀ fún oṣù tuntun ní ilé ìjọsìn rẹ̀ níbi tí ó ti ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn ènìyàn tó sì fi sórí ayélujára wípé oṣù yìí yóò san oníkúlùkù wa. Ohun gbogbo tí oníkálùkù bá ní ni ó fi ra ẹ̀mí rẹ̀ padà. Ìtà sọ fún yín pé ẹ má ṣèmẹ́lẹ́ ní Ọlọ́run. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí ìlúmọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ Débọ́lá kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ìgbéyàwó rẹ̀ lẹ́yìn ìgbà tí obìnrin ọ̀hún fi àwòrán òun àti ọkọ rẹ̀ tí í ṣe àwòrán àkọ́yà ṣáájú ìgbéyàwó wọn sórí ayélujára fún àwọn ènìyàn láti rí àti láti lò fún ohunkóhun. Ó ní wọ́n ti kí i wípé ó kú ìpalẹ̀mọ́ ayẹyẹ ìgbéyàwó ọ̀hún tó ń bọ̀.
ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àfẹ́sọ́nà ìlúmọ̀ọ́ká Alex Ekubo ìyẹn Fancy Akonon òun ló ti sọ wípé ọkùnrin kan ṣoṣo tí ó lè bá òun jó òun ni Alex Ekubo èyí tí ó jẹ́ ọkọ òun. èyí ṣẹlẹ̀ látàrí bí ó ti fi fọ́nrán ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ sórí ayélujára níbi tí a gbọ́ títí fẹ́ máa bá a jó lásìkò tó ń gbé ọtí bọ̀ tí ó sì dúró lójijì. lẹ́yìn èyí ló fi fọ́nrán náà sórí ayélujára wípé ọkùnrin kan ṣoṣo tó ní ẹ̀tọ́ àṣẹ láti bá mi jó òun náà ni Alex Ekubo. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára. ẹ tún jẹ́ ká jọ pàdé nígbà mìíràn. Ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi. ó dàbọ̀.